mo believe pé o máa like bí àbí. Baby ṣé o mọ̀ pé àwọn hotels kan máa wà tó jẹ́ pé exterior nìkan ló máa ń fine téèyàn bá wọnú ilé tó ń sìn kò ní fine. Anyway kò sí wàhálà tá a bá wọnú ilé màá bí ẹ tó bá máa like ẹ wá sọ tó bá dé like ẹ wá sọ. It's okay, no problem. Ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ òtítọ́ ló ń ṣe. You know, Rebe, in fact, ìgbà tí èmi àti tata ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gan-an, mo fi pe one of those fake guys lórí internet ni. Àwọn kan wọ́n tẹ́ pé máa ń disguise tẹ́ pé they are fake. Ìgbà tí mo wá rí ẹ, in fact, baby, you are for real. Ṣé mo ní ìdírú nǹkan bẹ́ẹ̀ yẹn sá? Ṣé mo ní láti máa fake nǹkan tí mo fẹ́ ni? Nǹkan tí mo bá ti fẹ́, èmi believe pé ó yẹ kó ṣe kí ni kó jà fún. Àwọn onífíìmù náà dẹ̀ sọ wọ́n ní grab your copy now. Nǹkan tó bá ti fi wá jà fún ni wà á dẹ̀ gbà mú. Wọ́n ti pé níjọ́ tí èmi àti ẹ ti pàdé lórí íńtánẹ́ẹ̀tì. Àtìgbà yẹn mi ò ti gbádùn mọ́. Àtìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ sí ní ju ẹ lẹ́nu. Sọ wọ́n ti pé àtọ̀sán àtàlẹ́ àtòru mi kì í yẹ kó gbádùn rárá. Mo máa ń fi messages máa fi ń ju ẹ lẹ́nu. Àti jẹ́ kó mọ orí ìfẹ́ tí mo ní sí ẹ. Títí tí Ọlọ́run wá fi ní ọjọ́ òní máa pé tájọ máa wà lórí position tàwa yìí. Kí ló ń fẹ́ fake ẹ fún? Okay. Àmọ́ ọ̀rọ̀ tí mi fẹ́ sọ fún ẹ ò lè. Òun pọ́kàn mi ti balẹ̀ lórí ẹ, ọkàn ẹ̀dẹ̀ ti balẹ̀ lórí mi sí. Any day tí irú ọjọ́ tí a wà lé nìyí tó bá tún máa wáyé láàrin mi àti ẹ, mo fẹ́ kó jẹ́ hotel. Mo fẹ́ kó jẹ́ in my house. Ilé mi tí máa farabalẹ̀ gbé ẹ lọ. In fact, ká lọ́jọ́ méjì, ká lọ́jọ́ mẹ́ta. I'm okay. Kò lè work, ní ò lè possible. Ṣé mo pé tó lè possible náà? Wàá kọ́ wá sílé ti tèmi náà. Wàá kọ́ lo 1 good week. Tó bá ti wá lo 1, kò sí nǹkan tó fẹ́ jẹ nílé mi tó fẹ́ mu everything tó bá fẹ́ ó wà nílé mi. Tó bá ti wá ṣe yẹn tán, tó bá ní kí n wá lo a month nílé. Oh my gosh, baby, I will come and spend 2 months lọ́dọ̀ ẹ̀. Baby, but èmi ni first person tí mo kọ́kọ́ sọ̀rọ̀ jáde náà. Okay, baby. Nǹkan tí mo fẹ́ ni mo sọ yẹn, and you have to agree with me. Tó bá ti agree pẹ̀lú mi, ó simple gan now, very simple. Come to my place, stay for 1 week, and I'll come to your place, stay for a good 1 month. Ṣé o lè ṣe fún mi? Okay, nǹkan tó fẹ́ nìyà rí. Yes. Okay. I'm okay. I'll say fún ẹ. Thank you, baby. Gbígbà ò ní kó wá jẹ́ o. Anytime, but baby, I want it very, very soon. Mo fẹ́ kó pẹ́ rárá. Bóyá tá bá máa fi drop ara wa. Bóyá ká yanjú àbí. Okay, that'll be better. But mo sọ kọ́kọ́ fún ẹ lẹ́ẹ̀kan ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa. Ó jẹ́ kó mọ̀ pé eré tá a kọ́kọ́ ṣe síwájú sample yẹn o. Àṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ eré tuntun sí ni. No way. No way. Baby, I told you I'm tired. I'm tired. Don't you rate me now? Do you want to kill me? Oh, my yawa still lórí mi. Ẹ jọ̀ọ́ má bínú. How many hours mo fi bá yín ṣeré? No. I can't just take it. I'm tired. Okay, take it for 30 minutes. Yes, Before continue. Taste. Anything. Let me say bottle water. Ọ̀rọ̀ ṣe mí lóore tí máa ń bẹ sọ yẹn náà ni mo tún fẹ́ gbẹ́nu lé bá. Ọ̀rẹ́ mi wáyé tó yẹ ṣe báyìí náà kí ló tún sọ ń sìn lórí ọ̀rọ̀ ọmọṣomi lórí wáyé tó yẹ ṣe báyìí. Jọ́n tó dọ̀lọ́n mi ì gbé lọ́dọ̀ ẹ̀ náà ìyàwó ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀. Jọ wà lórí ọwọ́ ẹ̀ o ṣó ti rí tí a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ bẹ́ẹ̀ ló mọ̀ máa mú lélẹ̀ èmi àti ṣe mí lóore ó rí pé a blend bá mi bá sọ̀rọ̀ jẹ́ kó fẹ́ mi adójẹ́ odun tíyàn kàn bá ní. Ṣé lórí ọ̀rọ̀ ṣe mí lóore náà lè ṣe wá a ní kí ẹja wọn bẹ́ẹ̀ ẹja wọn bẹ́ẹ̀ ṣẹ́rí ṣe mí lóore tẹ̀ wọ́n ó náà ti lẹ́yìn tó ń fẹ́ kódà èèyàn bíi ti yín ìbá ìbò ọmọ ìkéré bíi ti yín sẹ́yìn kí o ti yà ìbá yín òun ló ń fẹ́ ṣẹlẹ̀ wá rí kò ṣẹ̀yìn mi náà mo mọ̀ sí i tó ẹnu wo mo tún fẹ́ fi sọ fún pé pẹ́pẹ́sẹ́ o èèyàn kan sọ pé òun tún láìkí ẹ ó mọ̀ pé mi ò bọ́ sí i kò bójú mu kò dá fọmọlúàbí. Báwo lè ṣe báyìí ìwọ náà máa gbìyànjú kó tiẹ̀ fẹ́ táníkà kan
tó bá fẹ́ wàá fi sí level tó fẹ́ náà ọmọ ọlọ́mọ tó ti marry nsìn ló ń sọ pé ó fẹ́ fẹ́ ṣé kò fọkọ yẹn lẹ́kọ̀ọ́ wá fẹ́ ni. you see that is the problem. ṣé ìrìtorí mi yìí ṣé o rí súra olówó lára mi tí èmi àti ṣe mí lórí ta bá bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa ta blend o mọ̀ pé ó máa flush papọ̀ kò yẹ. so fún ọ̀lẹ́ wọ́n kí obìnrin ẹ bá ń gbọ́dọ̀ sí lẹ́yìn lẹ́nu ìwọ́n ló lè convince ọ̀lẹ́ tó bá convince ó máa fẹ́ mi mẹ́ẹ̀ẹ́dọ́gbẹ̀sán mi. wò jẹ́ ká lọ òyìnbó lóye ń lọ fẹ́ London àwọn ìyá arúgbó ẹ̀ tó wà lọ́yìn. owó tójú bá yẹjú má lè fún ìjẹun wo. má dànù awo ọlọ́mọ ẹ̀ka yí ẹ bàjẹ́ lórí ọ̀rọ̀ mi. kó bẹ jọ èmi ló yẹ kó bá sọ̀rọ̀ ojú ò láfẹ́ bọ́ lọ́wọ́ tráfíkì gbọ̀ngàn. ó lágbára my dear mọ́mí ṣe mí lórí kọ́ọ̀lù mọ́ owó lọ́kàn yìí. ọ̀ kí ló dé tí woman yẹn tọrọ owó nínú àwọn. Small, just say, I need to be sure she's the one. So bí ọmọ yẹn ṣe ní ọmọ owó máa ṣe lówó tó ń sìn ìyá ilé máa tọrọ owó kí ló lè farun kan báyìí. tí má sọ fún pé ọ̀rọ̀ yìí irọ́ ni mo pa and times without number wọ́n ti máa ń sọ fún mi pé ó máa ń máa ṣe nǹkan báyìí mo máa ń rò pé àṣé lóòótọ́ ni ìwọ lọ kí ló máa ń ṣe ìyá yìí kí ni nǹkan tó ń ṣe ìyá yìí tó fi jẹ́ wípé wọ́n fẹ́ máa dójú tì ọ̀rẹ́ mi. ọtí màjà eléyìí ò bójú mu ṣé ọmọ ìfẹ́ sọ pé òun mọ̀ pé ìyá òun tọrọ owó. àǹkóde máa wo kò sí nǹkan tí ìyá ìfẹ́ tọrẹ mi ò ṣe fún mi. máa wo òun ló fẹ́ ṣubú yìí sí ẹ máa wo. I think it's right time tí màá jẹ́ kọ́ ló mọ̀ pé nǹkan báyìí ni ìyá ń ṣe wọ́n ní láti bá wọn wí torí mi ò mọ pọ́blẹ́mù náà ṣé oúnjẹ náà máa láwọn òrí jẹ ni àbí aṣọ náà máa láwọn òrí wọ̀ àbí ilé náà máa láwọn òrí gbé tó ń torí ẹ̀ ń tọrọ owó. àbí ká gbé wọn sínú mọ́tò yìí. No, just let her be please mi ò mọ reason tàbí nǹkan tí mo kọ́ wọn pé tó bá ti dọ̀là màá lè yọjú sọ́ọ̀rọ̀ mi I have to explain to her because mi ò rò pé ó mọ̀ kó lè mọ̀ kó lajú ẹ̀ lẹ́kítà lùbọ̀ kó wọ̀ báyìí. àwọn ẹ̀dẹ̀ ń ṣe mí ní ṣe rán. ìbò ṣé ìyá ìmàlẹ́bí ń pa òun ni torí kò yé mi. àwọn ẹ̀dẹ̀ lówó gan kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ọlọ́mọ yẹn kéèyàn bí kéèyàn ní ìyá tó máa sọ̀rọ̀ lẹ́nu. ìyá ẹ̀ẹ́dẹ̀ fẹ́ sọmọ ilé nu. ṣé bára wa jẹ́ nǹkan tuntun. pẹ̀lú bọ́mọ yẹn ṣe lówó tó. lórí àwọn ìyá yẹn náà ó dà pé ó mọ mi ò mọ bí mo fẹ́ ṣe tí wọ́n yí o kò yé èèyàn o. Baby mi. Yes, love. Kí ló fẹ́ jẹ ẹni tó bá fẹ́ jẹ ó wà nílé tó bá jẹ́ pé iyán ló fẹ́ ni déédéé ni tó bá lè jẹ́ pámọ́là ni just name it anything. o baby o dẹjọ́ mi lójú sá. What? o ń bi mí pé kí ni mo fẹ́ jẹ mo lè rí ẹ lórí jókòó kí mi tó máa sọ nǹkan tí mo fẹ́ jẹ. inú nǹkan tó bá ti fẹ́ ni màá fẹ́ fún ẹ ó kè fún ara ẹ sọ nǹkan tí mo fẹ́ jẹ fún ẹni tó dúró. Okay, good. Lọ sínú kitchen. Bá mi ṣe iyán tó wà òkè fún sweetheart mi àti ẹ̀gúsí tó wà pa. Bébì mi, ṣé wà òkè báyìí? It's okay. That's good. Oya. Àwọn tí sister ẹ má bínú ẹ má jẹ́ kí n yọ yín lẹ́nu. Yes. Tí bá ti rí òbèbí tó jókòó tì mí ibi òkè ń pa mí tí bá kàn ni mo fẹ́ stress ní màá sẹ́ni kẹ́lọ́ máa dáná oúnjẹ mo ti pọ̀ ọ̀kẹ́kẹ́ níyàwó mi. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ yọ mí lẹ́nu sá ẹ jọ̀ọ́ kí ni mò ń ṣe ní ilé ìtẹ́bà yọ mí lẹ́nu ṣẹ́rẹ́ ẹ̀dẹ̀ má fojú di mí o tó bá jẹ́ pé iyán ni mo mọ̀ ọ́ gún tó bá dẹ̀ pa màlà ni tí n bá rò fún yín ẹ máa padà wá sí bíbí. You talk too much. Just go in there. Kò lè ṣe iyán wá fún bébì mi. Ó wà okay. Ẹ ṣe ẹ máa lọ. Okay, ẹ fi wọn sílẹ̀. Àǹtí, ká má sọ̀rọ̀ jù. Ẹ sọ fún mi pé tí mo bá jẹ oúnjẹ yìí, mo máa padà wá sínú ilé yìí. Okay, mo fẹ́ padà wá. Ó yẹ lọ sí wa. Ẹ wò ṣé wàá rí ṣé iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí rírò ni àbẹ́fọ́ rírò ọ̀ àmàlà àti gbẹ̀gìrì àtewédú. What is your problem? Ó sì lè sọ̀rọ̀ jù. Wọ́n ní kó wọlé lọ kó lọ bá wọn gbé yẹn wọ́n ti sọ pé please just go. Go in there and prepare something and bring it here. Ẹ má bínú ọ̀gá. Láìdé, torí Ọlọ́run ìrànlọ́wọ́ kan ni mo fẹ́ kó ṣe fún mi. Inú mi dẹ̀ máa dùn tó bá lè ṣe. Torí bó ṣe ń wò mí, mo kàn rìn ní o kàn rí mi lórí ìdúró ni èmi kọ́ ló ń rí o. Mo ti di dàkúdà.
mi ò lè parọ́ fún ẹ Sẹ́milóore ti sọ mí dìdàkudà mi ò mọ nǹkan tí mò ń ṣe mọ́ jọ torí Ọlọ́run fẹ́ kó bá mi pè kó bá mi bẹ̀ torí nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò mọ̀ ó ń bínú sí mi àti jẹ́ta ni mo ti ń pé aago èkó gbágun mi mọ́. no dúró Larry ọ̀rọ̀ yìí àbí mi because bó ti ẹ̀ ṣe kọ́kọ́ pè mí náà pé kí n máa bọ̀ pa láti ríra lálẹ́ ìdọ̀dọ̀ tí mo ló kó dọ̀là onírọ́ àfi alẹ́ ọ̀rọ̀ yìí àbí nǹkan mi. èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí èmi ni mo mọ láti bíi 3 days mi ò sùn àtúndọ́kàn tí bá sùn báyìí màá kàn máa rorò kúrò ní màá kàn gbọ́ lórí pílò mi ò ní rọrùn sùn because of mi àti ìyàwó mi ń jà mo dẹ̀ pé kó tiẹ̀ sọ nǹkan tí mo ṣe fún mi kò sọ̀rọ̀ kó gbágun mi mo tún text ẹ̀ kó reply mo wá rò pé ta ni next person tó lè bá mi bẹ̀ bí kò jẹ́wọ́ ló jẹ́ kí n máa bù kí n wá bẹ̀ torí Ọlọ́run gbogbo ọ̀nà tó bá lè bá mi gbà láti bá bèbè ìyàwó mi jọ torí Ọlọ́run ó mọ̀ pé ìdùnnú mi ni Sẹ́milóore tí mi àti Sẹ́milóore bá ti ń jà bá mi ò ní wà òkè. ṣé bó ṣe ń sọ ó ń yé mi náà lẹ́nu because mo máa ń béèrè ẹ lọ́wọ́ ẹ̀ nǹkan tó máa ń sọ fún wa ló wà. àmì ò wá o. so mi mọ̀ bóyá anything ṣẹlẹ̀ láàrin. ọjọ́ ló ń pa fún ẹ mi ò wá o báwo mo ṣe máa wà èèyàn tí ò rí mi sójú tí ò fẹ́ gbọ́rọ̀ mi ń parọ́ fún ẹ ní. ok ẹni tó sọ fún ẹ pé a wà tèmi dẹ́ ń pé tí ò gbàgbọ́ mi mo test ẹ kó reply just àwa nìyẹn àwa o. ọmọ nǹkan máa try láti wá nǹkan ṣe sí ó ti yẹ máa pé Sẹ́milóore máa bá sọ̀rọ̀ ó ti yẹ. ó ṣe mo dúpẹ́ but mo wò pé bóyá kó bá mi pé ń sìn kí tiẹ̀ gbọ́ voice ẹ̀ ni. a ní kò ṣe sùúrù ṣe bẹ́ẹ̀ mo promise ẹ pé màá bá sọ̀rọ̀ wọn pé tí n bá tún gbágun sí tí n bá pè torí pé ohun ẹ̀ ló já ó lè tún upset ẹ̀ so relax ó ti yẹ màá mọ máa bá sọ̀rọ̀ tí má dẹ̀ ti bá sọ mo lè wá pè ẹ̀ ó ti yẹ màá gbágo fún wa lè bá sọ̀rọ̀. inú mi máa dùn pé wàá pè wàá bá sọ̀rọ̀ wàá sọ fún pé o fẹ́ gbágo fún mi adẹ́gbà ó máa máa bu ẹ dọjọ́ kú ni jọ torí Ọlọ́run tó bá lè ṣe ẹ fún mi inú mi máa dùn gidi gan. just take it slow okay kí ló dé o gbé mọ́tò ni. afáàtúnjọ náà ń béèrè irun gbọ̀n a ní mi ò wá òkè sẹ́ni tí ò wá òkè lè wá mọ́tò ni tí bá wà sí mi ní fi mọ́tò gbà kan ni mi ò lè wá mọ́tò ọ̀kadà kan mo kàn ní kó drop mi kó dẹ̀ padà kó wá gbé mi padà. ó mọ̀ nǹkan tí mo máa sọ fún ẹ just take it easy okay máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kí wọn náà kó ṣe kí ni kó dẹ̀ ṣàtúnṣe because mi mọ̀ nǹkan tó ṣe fún. mo ti gbọ́. alright ṣé kí n drop ẹ lọ́nà àbí báwo. ok mo lè drop ẹ mi wọnú mọ́tò. alright ó ṣe. oníbàárà ajé. ẹ káàbọ̀ mo dúpẹ́ o lẹ́yìn ìdílé o ẹ ṣe mọ̀ọ́dà mọ̀ọ́dà ẹ ṣe mọ̀ọ́dà ẹni ìdààmú o mọ̀ọ́dà ẹ̀dẹ́gbẹ̀ta dùn mí mọ̀ọ́dà. màmá ta ni bọ̀dá òṣì ta ló ni bọ̀dá òkú àwọn ta lè yín díbọ̀ fún kí ló ń ṣe iná ìṣèlú pé ẹ fọ́jú èmi máa bẹ̀rẹ̀ lọ ládùúgbò ẹ padà ń bẹ̀ òkò yé yín kò dẹ̀ máa wà láàtọ̀ ẹ kọ́ lé yín kú òbí rẹ̀ ń ṣe lè lè ṣe wọ́n lé yín láti. padà ń bẹ̀ ìjàre rẹ̀ kó sì lọ sí. ìyá àbí jàmbá kan sí èmi tó kú díẹ̀. bàdá ẹ̀mí àgàbọ̀ wò díẹ̀ o kò síbi tí ìjẹ dé o ẹ ṣàyù mi. Sẹ́milóore. ẹ rọra o. Sista Sẹ́milóore. ṣẹ́rí kẹ́ tó débì láti fi àdúrà jagun fún yín. mo dẹ̀ mọ̀ yí pé ní ìtẹ́ ti dásẹ̀ wọnú ilé mímọ́ yìí gbogbo ibi àjàgà tó wà lára yín àbí tó wà nígbésí ayé yín lọ́lọ́run ti bá a pamọ́ kúrò. ẹ̀mí mímọ́ jẹ́ kó yé mi wípé ìyá tó bí yín lọ́mọ ó wà nú ẹgbẹ́ òkùnkùn kan èyí tó túmọ̀ sí wípé ó wà nú òkùnkùn ó wá ń ta ọfà sí ìmọ́lẹ̀ yín. ẹ wò ó ẹ̀mí mímọ́ fi wọ̀n mí wípé ẹ ní owó ẹ lọ́rọ̀ ọlọ́run fún yín ní orí ọ̀fẹ́ ẹ dẹ̀ jẹ́ èèyàn pàtàkì nínú ìlú yìí. ẹ̀mí mímọ́ wá fi ń yé mi wípé
ẹ máa nídìí láti mú ìyá yín wá sílé ìjọ yìí nítorí pé mo mọ̀ pé tó bá ṣe ń tẹ̀sẹ̀ wọnú ilé ìjọ yìí iná Ọlọ́run máa bò àṣírí ẹ̀ máa tú gbogbo inú òkùnkùn tó wà ìmọ́lẹ̀ máa wọbẹ̀ á dẹ̀ kà bòròbò nínú ìjọ tàwa yìí mi ò wá mọ ọgbọ́n tẹ fẹ́ dá sí o tẹ máa fi wá ìyá yín wá síbí tẹ bá ti mú débí gbogbo ìṣòro yín á di pẹ̀tẹ́lẹ̀. alàgbà ọ̀rọ̀ yẹn ó tojú sú mi náà ni níwọ̀nba Ọlọ́run bless mi màámi kò sí nǹkan tí mi ò fi tẹ́ wọn lọ́rùn oúnjẹ tó wù wọ́n ni wọ́n ń jẹ aṣọ tó wù wọ́n ni wọ́n ń wọ ibi tó wù wọ́n ni wọ́n ń lọ ká máa gbọ́ pé orí ìyá mi ó lọ ń tọrọ bára kiri ó mú ṣe ní kí n wá find out nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tí ò yé mi. níwọ̀nba ìgbà tẹ́ ti sọ pé ẹ mọ̀ bẹ̀ ṣe máa mú wọn débi. máa mú wọn débi. ẹ wò tẹ́ bá ti mú wọn wá sílé ìjọ yìí wọ́n á kà bí àjẹṣe ń kà ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wólẹ̀ fún àdúrà. alóore fún wa ní àdúrà. Jehovah mímọ́ Jésù mímọ́ kábíyèsí bàbá oníbàárà ajé oníbàárà ajé oníbàárà ajé oníbàárà ajé kàyéfì lálẹ́ yìí ọ̀rọ̀ yìí sọ́sì ní lẹ́nu òkúyọ̀ já ọ̀rọ̀ yìí sọ́sì ní lẹ́nu òkúyọ̀ sí kílódé ọmọ bá ṣe máa jagun bí ẹrú kílódé bá ṣe ń wá òre bẹ́ẹ̀ lóore náà wá wá. bàbá kí ló ṣe mọ́tò ìgbọ̀ngàn. báwo lè ṣe máa ṣe báyìí. ọ̀rọ̀ mọ́tò wà nù. pé o ní pàtẹ́pàtẹ́ ní ìsìn tó tún àdé ní tìpátìpá yìí. mo ti máa ń sọ pé each time tí a bá ti fẹ́ kúrò ní kẹ́ máa check ní kí gbogbo ẹ̀mí everything wà in order. Òkúta máa ń wà very important. Àbùkẹ́ àti sí olóògá bàbá mi kí ló ṣe. omi ló tọ́ mú ẹ̀ díẹ̀ pàtàkì. Rárá mà ẹyẹ má lọ. Tábà tẹ̀ máa fún mi sí ọmọ. A máa ní láti ti bí 30 minutes ọ̀rọ̀ ìṣẹ́jú. Definitely ti pẹ́ jù náà, kí bíta lu gbò. Kẹ́ ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí, ẹni ìwádìí alógún ju gbogbo nǹkan ìgbà ó ní ọgbà sẹ́jú èpè. Wọ́n ìwọ náà la jẹ́ sùn ọ́n ta kí mọ́ ọ̀nà ránú lẹ́nu àtàmì. Wọ́n ní ọlọ́jọ́ kò sí. Àádùn o.
èmi pásítọ̀ báwo ni mo ṣe dé inú yàrá ìgbọ̀ngàn èṣù lóbìnrin o. látàlú bá má ṣọ́ mi jọ bá má ṣọ́ mi bẹ̀ yẹn ṣé kò tí yẹ kí n lọ ní báwo ni ṣe débí. fún òbúrò yìí ṣe báyìí sí mi látàánú kò dídí ń dàbọ̀rọ̀ fún mi kí ló dé èèyàn ọkùnrin máa ń change attitude báyìí. ó ṣe fún mi láṣọ mi. Be careful. I'm not that gentle. I may be pastor, but me pé mo gentle. Kí ló ń ṣe náà? Èṣù ni ẹni. Mo fẹ́ ẹ̀pẹ̀ ó jẹ́ mo bára mi lóòótẹ́. O mọ ọdún status mi nígboro ni. I'm a pastor for God's sake. Pastor for that matter. Nínú òtẹ́, imagine tí bá kú òǹbí tí mo bá náà ọmọ ọ̀dọ́ mi ní tàǹkọ́. Èṣù ni ọmọdé yìí. Ṣé èmi náà ṣé mo kọ̀ lè dédé kí n gírì kí n lè máa gbé yín bọ̀ bí báyìí ṣé mo mọ mọ́tò wà ní ibi yìí náà lè start mọ́tò tẹ gbé mi débi ẹ̀yin náà lè ní ká yà sí bí báyìí kéde wọ́n máa wo ṣé ọlọ́run o in tó ṣẹlẹ̀ lánàá yẹn ìròyìn ayọ̀ gidi ni o kódà jẹ́ kí n bá aṣọ ọlọ́run débi pé kí n tẹ̀ wọnú bedroom kí n lọ fẹ́ṣẹ̀ náà ẹ kò bẹ̀rẹ̀ sí ní kí mi wọ́n lè bẹ̀rẹ̀ sí ní gbómi gbogbo ó dẹ̀ ti pẹ́ tèmi náà ti ṣe ara mi gbẹ̀ kan èmi gan hàn ni ìkú lè parọ́ fún yín. èṣù ńlá òun ìwà ọmọdé yìí gba ìdẹ́fù jẹ́ ìfẹ́ aṣọ mi lẹ̀. ọmọ ìdẹ́fù má jẹ́ kí n ṣe nǹkan tí n fẹ́ ṣe o ok fún mi. èṣù rẹ o láàrin èmi àti ní èṣù. fún mi ní fóònù mi for what's your problem. kí mọ́tò yìí náà wà bí. fún mi. èṣù lélẹ́yìí ládùúgbò bá ṣe ṣe ra wá ń ṣekúṣe lánàá. bọ̀ lókè o ti pa fóònù yìí. ẹ máa wọ àwọn olórí burúkú èèyàn ládùúgbò gbogbo wàhálà yín gbogbo kìràkìtà yín lánàá n kò ń pè wọlé yẹn ni àwọn àgbákò èèyàn ó sún ẹ̀yìn kan lẹ́ni kí n lu fóònù rẹ pa. ó ti tó ẹ no problem don't touch me. ṣé mo ṣe ni. don't sorry for yourself. Hey! Look here màá fọ́ fóònù yìí mọ́ ẹ lórí o. I'm not joking máa lá fóònù yìí mọ́ ẹ o. tó mọ̀ pé àná tó gbé mi wá bí ó yẹ ká wà ní night of vengeance. program tí mo ní ṣọ́ọ̀ṣì lánàá ni àwọn èèyàn máa ti péjọ síbi ọmọ èèyàn tó ti máa pè mí lẹ́yìn. ta ló máa lead the prayer fún wọn. mi mọ̀ kálí mi mọ̀ wípé ẹ nírú program yẹn nírú alẹ́ àná yìí ni èmi àti yẹn àti gba ibi báyìí lọ sí church má dẹ̀ ti ròyìn padà wá síbí báyìí gbàtẹ́ pé mi náà kì í ṣe ní èṣù ṣé bí ká romance ara wa kí gbogbo ẹ dùn mọ́ra wọn ni. ẹnu èṣù ni ẹ yes ẹnu èṣù ni ẹ èṣù rẹ o ọ̀dẹ̀ fẹ́ rú yín báyìí ní ṣọ́ọ̀ṣì. láàrin èmi àti yín èṣù lélẹ́yìí àwa tá à ń ṣe dáadáa látàlẹ́ àná tó dàárọ̀ ìtí gbogbo wa yí bí rí. lókè ẹ wà àbí kí ló polúkọ ẹ for goodness sake I'm a pastor ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi fóònù òfin lé mi ká o fi fóònù tẹ́tì mi kí ni problem ìjọ tí mo rí ẹ pàápàá mi ò mọ̀ ẹ́ rí náà ṣé mo mọ̀ ẹ́ rí ni ó dùjọ́ tí mo tẹ́bí ẹ̀pù ni mo ṣe fún ẹ ó dé ni mo ṣe fún ẹ náà bí iṣẹ́ débi gbọ̀ngàn kò yé mi àdẹ̀wà wítọ́ mo bára mi naked nǹkan tí mo ṣe gbọ́gbọ́n mi ò mọ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi fóònù lé mi lórí kí ni. mi ò mọ̀ rárá ni. ẹ mọ gbogbo ọ̀rọ̀ tẹ dá so ìsìn ilé ilé ṣe máa dì náà nìyẹn mo fẹ́ tẹ̀lé sọ sí mi tí ò bá wípé èsì àyẹ̀wò tó dìgbà tí ní ìjọṣe sẹ́yìn ti jáde ẹ ṣé wò mí. wàá dẹ̀ lọ bọ́pọ̀ ilé pé mo ti take in o very simple problem wo àtọ́pọ̀ ẹ̀yìn ẹ̀ náà. àbẹ́ ìwọ ló wọ̀ ó yẹ kẹ́tí kọ́ tó fún mi lọ́kọ́ méjì ìgbẹ̀rẹ̀ lẹ́yìn ìlú ẹ̀yin kan ìlọ́nà kan mọ́ mi látòdì ọ̀hún tí ó bá jẹ́ bẹ́ẹ̀ níjọ́ àtọ́dún òun ti ń wóyún tí mi ò róyún ní tó fi jẹ́ pé ẹ̀kan tẹ̀kàn mí náà ni oyún padà dúró lára mi. èṣù mi ò mọ̀ bóyá àwọn ọlọ́run wá sí ìgbésí ayé mi. I'm a pastor for goodness sake. Kí ni mo sọ? Pastor, a responsible pastor. Mo ní ìyàwó nínú ilé, legally married.
mo fẹ́ ní ṣúlọ́kà ni ó wá sọ fún mi pé ìwọ ló fáwọn wo sójú nǹkan tí mo ṣe lọ ni ẹ̀kọ́ tí mo rí ẹ tàdé dénú sójú ẹ̀kọ́ yẹn lọ ni ó wá sọ pé o lóyún fún mi tó bá lóyún wá bó ṣe máa ṣe náà. ẹ̀yin lè gbọ́dọ̀ ṣe sọ eléyìí pásítọ̀ eléyìí ọlọ́run ni kí lè ń ṣe ló tẹ ọ ẹlẹ́ẹ̀mọ́ tó gbé yín débi ṣé mo wá fòkùn fà yín ni àbí mo fi tírọ́yìn wọ yín débi báyìí. ẹ gbọ́dọ̀ tẹ̀lé sọ tọrọ fún mi ẹ má bá mi sọ nǹkan tí mi ò fi gbọ́ rárá bẹ́ẹ̀ ni mo sọ fún yín nǹkan tí mi kàn fẹ́ wípé ẹ bá mi lọ bá ìyáálé mi ẹ sọ fún pé wọ́n ti níyàwó báyìí kọ́ lè jọ torí kan lọ́hùn nínú àwọn ilé yín tó wà nínú compound yín yẹn ó fèmí náà ní fúláàtì kan bẹ̀ á ti rọ̀ wọ́n bí kọ́ṣẹ́ lè fẹ́ tó máa jọ lórí mọ́ kí lè sọ tí ò dùn lẹ́nu èmi náà lẹ́tọ̀ọ́ sí yín lọ́wọ́ ìyá ẹ̀tẹ̀ lè bá mi sọ ẹ lè bá mi sọ o. èṣù ni wọ́n ọmọdé yìí o ìwọ gbọ́gbọ́n lè ṣù ìwọ gbọ́gbọ́n àjọ láti ẹ̀ dáadáa púpọ̀ mo rí ọ̀dọ́ mo ti bá ọlọ́run dá máa jẹ̀mú wípé mi ò ní ní ìyàwó méjì. I'm a responsible husband and we are legally married. Wọ́n á sọ pé kí bẹ́ẹ̀ jọ yàrá síbo. Ẹ ṣe ń wọ̀n ẹ wò ẹ ṣe kí ni ẹ ń wọ̀n mi tó ń vibrate. Ṣé fẹ́ gbọ́ mi? Ó yúnú tèmi máa bí mi. Lára ìjẹ́bẹ̀ máa kó lówó ní káyé mi. Ayé agbóhùn wa. Wàbí láàrin káàdì tó káàkiri tó pa ọ́ jẹ kọ́ ọ tó dá sàkí tó fi ọtí lọ́nà. Wọ́n yẹ tó mo lè ró ẹni tó kì í. Kàyéfì ńlá lèyí o ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ já ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí kí ló dé. Jésù ni o. ẹ rọra alàgbà màámi tẹni kí n mú wá sọ́dọ̀ yín àwọn lélẹ̀ àwọn ni mo mú wá. ẹ máa wọlé mọ́. nǹkan tó ń jẹ́ kó yé mi sìn ni pé àwọn ìyá tó jókòó yìí àwọn náà bí ẹ lọ́mọ. bẹ́ẹ̀ni màámi ẹ kú sí olúwa. ẹ ṣeun ma. àmín. ẹ sì dojú èrè. àmín. arábìnrin ẹ̀mí ń jẹ́ kó yé mi wípé àwọn ọmọ aráyé wọ́n fẹ́ kọ ẹ̀yìn wa àti ìyá tó jókòó yìí wọ́n fẹ́ kọ síra wọn. alàgbà àwọn nǹkan tó bá mi sọ kọ́ nìyẹn nǹkan tẹ́ sọ ni wípé tí má ti mú màmí débi pé gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ ilẹ̀ máa tú fún mi. lóòótọ́ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ nítorí pé tí n bá sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó má mú ya ìdèbí èmi dẹ̀ mọ̀ pé kí ya ìwá síbí òun ló máa jẹ́ ìlọsíwájú fún ọ ẹ̀tọ́rí ẹ̀ ni mo ṣe dàbí ọgbọ́n ipe kò mú ìyá yìí wá. bẹ́ẹ̀ ni nítorí wípé bíbélì sọ pé ègbé ni ẹni tí a fi rán tí kò jẹ́ ìbùkún ni ẹni tí a fi rán tó jẹ́. bíbélì ọ̀hún náà ló tún wá sọ pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nítorí kí ni o. nítorí tí ó fi ọgbọ́n ṣe é. ó fi ọgbọ́n ṣe é àbí. bẹ́ẹ̀ ni. sórí ìyá tó jókòó yìí àfi kò fà mọ́ra o ìyá dáadáa ìyá tó ń gbọ́ tọmọ má jẹ́ purọ́ fún ẹ sórí àwọn ará àdúgbò yín tó ń ṣe wuyewuye tó ń sọ ìsọkúsọ lórí ìyá tó jókòó yìí wọ́n fẹ́ bo ògo ẹ mọ́lẹ̀ ni wọ́n fẹ́ kó ní ìlọsíwájú ẹyẹ kan kò sí lápá ìyá tó jókòó yìí débi kó fẹ́ fò wò ó má jẹ́ kọ́kọ́ ẹ̀yìn síra o má jẹ́ kí wọ́n kọ ẹ̀yìn síra nítorí pé òun ló ti wù ẹ́ láti pínísí tó fi di sisi báyìí ìyá dáadáa nìyá yìí o ẹ̀mí mímọ́ jẹ́ kó yé mi wípé áńgẹ́lì ló jẹ́ fún ẹ. èmi ò mà jẹ́ bínú alàgbà
ojú ò mọ̀ ní tì lẹ́ẹ̀kan sí ẹ sì lójú èrè. àmín àmín. ẹ wo ọmọ tẹ́ ń wò yìí ojú tí fi ń wò mí ò dáa tí wọ́n bá ní wọ́n lè gbé ògidì kan kú ẹni ibi tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀ wá èmi ní ọ̀nà kan sí o torí tí ń bá mi kò nílé ò dáa kò dẹrùn ẹ wò mí bóyá ń tẹ́ ẹ̀mọ̀ lónìí òní náà rẹ̀ mọ̀ ọmọ tó jòkó kì í sọmọ mi ìyá tó bí lọ́mọ lọ́mọ tèmi ẹyọ kan tí mo sì bí náà nìyá rẹ̀ ìyá òun ti kú látara wàhálà fìtínà tí ìdààmú tí mo àtún wá gbọ́dọ̀ wò sùsù tó jẹ́ pé ọmọ tí mo fi sọ ọmọ tí mo ní yóò da ìyẹ̀pẹ̀ sí mi lójú kémi kíní ò tó wá máa bá tiẹ̀ jẹ́ ẹ wá yé mi lóde o. mo dúpẹ́ alàgbà ojú òní ti yé o ẹ ṣe lójú èrè o. bàbá ẹ̀gbọ́n mi ṣeré bẹ́ẹ̀ ló ní mú arábìnrin wá sọ́dọ̀ yín ó ní tá a bá ti dọ́dọ̀ yín gbogbo ohun tí ń ru arábìnrin lójú gbogbo ẹ̀ lẹ́tù yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa bí irú ẹ̀kọ́. ẹ ǹlẹ́ arábìnrin ẹ rí bí ṣeré bẹ́ẹ̀ ti pè mí lórí fóònù ni mo ti kó ná mọ́rọ̀ yín ẹ̀yin mo gbé fájọlẹ̀ ẹlẹ́rìí ìpín sì fọ̀hún ó lọ́rọ̀ yín òdì ni o ẹ̀yin òdì ni òdìdí rúlẹ̀ ọlọ́gbọ́n ní tú ìran ọlọ́gbọ́n kan ò ta kókó omi sétí aṣọ àwọn òmọ̀ràn òsì mọ́yé erùpẹ́ẹ́lẹ̀ ẹ̀yin ẹ wò ó ń tẹ́yìn ò mọ̀ ń làwọ̀ kan mọ̀ ẹlẹ́rìí ìpín mọ̀ ó sì wí fún mi ó wà ní wí fún yín ẹ wo ọ̀nà àbáyọ ń bẹ o ń tẹ́ ṣe rèé ẹ lọ ọjà ẹ lọ rí ra ẹyẹ ilé tó bá jó ní kàlánkìnní ẹnìkẹ́ ẹ rà. bàbá ẹ jọ̀ọ́ má bínú kí ló ń jẹ́ ẹyẹlé kàlánkìnní I don't understand. kàlánkìnní ni wípé ẹyẹlé tó bá ní funfun lára tó tún ní dúdú aláwọ̀ kàlánkìnní ni. ok. bẹ́ẹ̀ bá ti wá rà tán ẹ mọ̀ náà o ẹ ṣá gbé gẹ̀gẹ̀ bí wọ́n bá ti gbélé lọ ẹ gbé gẹ̀gẹ̀ bí ẹyin ni o ẹ wá lọ́dọ̀ ya yín ẹ sì gbélé lọ́wọ́. ẹ̀mí pé tí mo bá ti lọ sọ́jà tí mo dẹ̀ ti ra ẹyẹlé tó ní funfun àti dúdú lára tí mo bá ti délé tí mo bá ti nà sí màmí báyìí gbogbo nǹkan tó ṣòkò sọ̀rọ̀ ayé mi gbogbo pátápátá máa tàn wọ́n lẹ̀ sí fún mi. èmi ò wí báwọn èmi kọ́ lẹ́lẹ́rìí ìpín ń tẹ́lẹ́rìí ìpín bá wí fèmí tó bá ní í ṣe nìwọ̀n ṣe ẹ kọ́kọ́ ṣe èyí tí mo wí ná ń tẹ́yìn bá wá rí lọ́hùn tọ́tẹ̀ yín ẹ̀yọ ẹ sọ fèmí èmi yóò sọ fẹ́ ẹlẹ́rìí ìpín ẹlẹ́rìí ìpín ó sọ ń tá a bá ṣe àbẹ̀bí tá a bá gbà. àmín so gbọ́n tí bá mọ̀ lóòótọ́ àti ọba dá mi mọ̀ kò ní ròyìn mi àyìn wò mí ń tún fún kíní kan lónìí mọ́ ti gbàbọ̀ mọ́ ni atamátàsí ni ń fọ òka ni ṣáfi gbàbọ̀ mọ́ ẹran tó bá dojú ẹ̀kọ́ báyìí kódà kó jẹ́ èèyàn ọ̀pá èmi mo wí bẹ́ẹ̀ fún wọn jẹ́ ń bọ́ ní nǹkan. ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu òbúyọ̀ já. gbogbo tó bá ti ṣe ìlú sọ fún mi ló tèmi lẹ́yìn mi. àdìjẹ ọlọ́rọ̀ gbọ́ mo ní ọmọ rà nǹkan fún dákun kí ló tó kùtù ilé mi rẹ gẹ̀gẹ̀ mọ́tò ló ń kà yìí tó bá wù mí lọ ní ìgbé nígbà aṣọ mo lè wọ tán nú ilé mo ti ṣètò ọkọ rẹ tó mọ kíkọ sí fún mi bá bá wà ní ibùdó tóbi tó wù mí tí ń dúró tí ń retí lọ́wọ́ báyìí. ó wá dúró mi tó máa kẹ́ẹ̀kan mi. Débi náà, ẹ̀wọ̀n ní wọ́n kò mú jẹ́ ìyá rẹ̀. Àdìgbà, ọ fún mi níwọ̀jẹ́, ta ló kọ́? Mo lọ sí màá. Ṣe nǹkan tí ṣe ọmọ ṣe nǹkan láyé mi o ọmọ tí ń payé kalẹ̀
káì ìjọ sí yóò dá tó jẹ́ pé etí ìròdì lórí ìyá rẹ̀. ẹni àwọn àlọ́ yàrá kò bàbá rẹ̀ olùyọ́ sórí rẹ̀ ojú òní tì í. Yomi kí ló dé tó rí báyìí kí ni nǹkan tí mo ṣe fún ọ gan-an tó pè mí kó ṣàlàyé fún mi ká tiẹ̀ wá pọ̀ mọ́ mi sí ọ kí lèmi ṣe fún ọ gbogbo ohun téèyàn fi tẹ́yàn lọ́rùn mo fi ń tẹ́ ọ lọ́rùn kódà àwọn máa jáde nínú yàrá mi n ò sì réèyàn méjì mọ́ káwá pé n tẹ́ ẹ ṣe lónìí tí ò bá doyún ni ọ̀tọ̀ tó nìyí hùn ó wá ní pẹ́pẹ́sẹ́ nítorí pé kò àìsè ìdílé olówó ọmọ tálíkà ni wòmí òyìnbìrì pọjọ́ kúdà kó sígbà tí ò lè yí gbà padà sí rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. Màmí ẹjọ́ torí Ọlọ́run ṣé wọ́n lọ sọ fún wọn pé mo fún ẹ lóyún. Kí ló wà lẹ́nu. Yomi ìwọ ló fún mi lóyún náà mọ́mì mi ò ṣe mo lè parọ́ fún yín Yomi ló lóyún inú mi. Yomi má dọ̀rọ̀ burú mọ́ mi lójú má sọ mí di wèrè láti gbà tí ọmọ mi ń jí ní jíǹjì pé ń dàgbà báyìí ìwọ ló ń títí tẹ̀lé ó tọ́dún mélòó títí tẹ̀lé ọ tí n bá wọ́ ọmọ mi nínú ilé tí mi ò bá rí tí n bá wá dọ̀ ẹ̀ bí ọ̀dọ̀ ẹni máa ń bà. Ẹ wo bí màmá yẹn kọ́ mo lóyún wọ́n dẹ̀ sọ fún mi ò gbọ́ ni gbogbo àwọn ọ̀rẹ́ mi gan mọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ́ fẹ́ ọmọ olówó gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ́ fẹ́ àwọn ọmọ olówó kí wọ́n á dúró sí ìdìpá pé ìyá mi lọ́ra àwọn ọ̀rà mi mi ò lè máa ṣe yẹn kó wá ẹ tó lóyún ẹ kó wá lọ èmi kọ́ mo lóyún. wò mí má bàa fi igi enígi dáná tó o bá fi igi enígi dáná nǹkan tó o gbé kaná ò ní sí ìjìnlẹ̀ tó ń gé èèyàn nǹkan rẹ o igi ọ̀là táwọn yẹn ṣe ọmọdé kunkun dùn wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ kádàrá ti tó e wò mí bá a bá lówó lónìí alẹ́jẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ là sí lélẹ́dùnmarè òyìnbìrì pọ̀jọ́ kúdà yóò yí gbà wá padà sí rere. For now èmi ò lè fẹ́. ó wá dá Yomi èmi ò sọ pé kò fẹ́ fífi fẹ́ lẹ̀ sọ̀rọ̀ mi yọ sáà bá mi gba oyún inú rẹ̀ bá mi gba oyún inú ẹ̀. màmá ẹ̀gbọ́n mi làwọn kọ́ làwọn fọmọ yín lóyún. tó o bá ti lé ọkọ lónìí ìwọ náà wọlé ọkọ èmi ẹsẹ dìdìrì kábíyàmọ tó dìde kó tó sọ wípé òun gbìjà ọmọ òun wọ́n ti mọ̀ pé ọmọ rú ọmọ tó bí ni ọmọ mi kì í ṣàgbèrè má ṣe bẹ́ẹ̀ Yomi ó yẹ mí ni mo ní pẹ̀lú ẹ̀ wá gbọ́ Yomi olóòní fẹ́ òní fẹ́ èmi ò ní kankan tí mo lè ṣe fún ọ orí ọgbọ yóò lọ sọ ọba wo ẹni tó bá ro dúdú tí ń retí funfun gbogbo ní òkè ẹni tó bá ro funfun sílẹ̀ tó bá jẹ́ dúdú ní bá mú sọmọ pa bẹ́ẹ̀ ìtẹ́ Elédùmarè lájọ Elédùmarè ó dà tẹ̀lé mi tẹ̀lé mi. máa dáhùn lóhùn jàre. ẹjọ ẹ mọ̀ pé mi làbúrò yín tẹ́ ẹ bá dẹ̀ lè sòótọ́ fáwọn yẹ kẹ́ lè sòótọ́ fèmí náà. bọ̀dá mi ẹ wo èmi rò pé bí a torí kò sówó lẹ ṣe ń dì náà ọmọ yẹn. Ọ̀gbẹ́ni a máa lówó èmi gan sí mo ti fi iṣu sínú mo ti ń wọ bẹ tó ti yé ń sìn tó wáyé ìwọ náà wò ó nà ìwọ náà wọ ìjọ ń bọ̀ mo fún ọmọ wọn lóyún ṣé eléyìí làwọn máa ṣe ṣèbó náà lọ dé báyìí sí tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ owó kọ́ ló bá wá sí báyìí sí. jẹ́ pé mo lọ fẹ́ ọmọ olówó kan sí ìjọba pé bóyá ń gbé mọ́tò wá ló gbó wá ó mọ̀ tí gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ ṣé mi gan ò ní ṣe nọ́mà nílé ṣé bàbá gan ni màá ṣàdúrà fún mi pé àwọn ọmọ mi náà Ọlọ́run bá mi bùkún ẹ òkè ní wọn kan wọn náà wù wọn máa kẹ àwọn wọn igbó àti fọmọ mi lẹ́yìn akẹ́kọ̀ọ́ jẹ́ pé wọ́n máa lọ́jà bá mi sọ fún wọn mọ̀ àti láti wá rí wọn tó fi yẹ kí ẹ. Rónkẹ́ kí ló dé kí ni tí ń pa ẹ lẹ́kún. Mami olóyọrí ṣe bó ti ń bọ̀. Wọ́n bẹ ẹja ni. Yomi sọ pé mo fẹ́ mi mọ́. Mo lè ti lóyún fún Yomi torí pé ànáwó. Ó nítorí ànáwó wo lè fẹ́ mi bá mi ayé mi. Mo lè ti lóyún fún Yomi olówó ògbóyún. Olóhùn ògbóyún lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Òun ò sì fẹ́ ọ torí pé ọjọ́ ìdílé tálíkà. Ọ̀rọ̀ jù sọ báyìí. Ọ̀rọ̀ ti jù sọ. Kábà níbi tí rí dà òun rèé o. Sọ̀rọ̀ ayé ẹ̀ lóde báyìí. Rónkẹ́ ẹni tá a wí fún ọba jó gbọ́. Ẹni tá a bá sọ̀rọ̀ Elédùmarè jó gbà. Èyí tí ò bá gbà tí máa warùn kì. Ọmọ nípa lójijì wọ́n mọ̀ yìí. Mọ́mọ́ sọ mí lọ lórí burúkú. Mami kí la ṣe fún Ọlọ́run tí ò fi fún wa lówó kí la ṣe tó náà fi gbàgbé wa láfi lówó lọ. Kò yé wọ ni Ọlọ́run ò fìgbà kọ̀ọ̀kan gbàgbé ẹnì kọ̀ọ̀kan àwa fúnra wa la fúnra ara wa sọ pé àfẹ́ a sì ti oore rẹ̀ síta sọ rántí ọjọ́.
nípa ọ̀rọ̀ tá a ti ń sọ látijọ́ ìjọ iná ni ìyá wa a ní kẹ́ bá bàbá ọmọ yín sọ̀rọ̀ kó fẹ́ ọmọ mi ẹ wò tí ọmọ yín bá fẹ́ ọmọ mi àá gbọ́n ìṣẹ́ dànù kúrò lára yín àá gbé yín láti ibi pọ̀tọ̀pọ̀tọ̀ báyìí màá sọ yín dolówó gidi olówó gidi ni o olówó yàtọ̀ sí olówó àwọn olówó tó ń pe olówó ránṣẹ́ kí lẹ fẹ́ kí lẹ náwó sí tọwọ́ yín ò ní tó màá kọ́lé fún yín màá ralẹ̀ fún yín màá dẹ̀ kọ́lé lé lórí ṣé wàá rí kò sí mọ́tò tó jáde tó jẹ́ latest tí wọ́n ní rí nídìí ẹ̀yin àtọmọ yín ẹ̀yin ṣàjẹkọ̀ mọ́ yín ṣe kí ni kó ṣe tọmọ mi. lóòótọ́ àtijọ́ ń sọ inú mi dùn béèyàn bá kọ̀ tí ò bá bolówó ṣe yóò tó sì kú ni ẹ wò mí inú mi dùn sí i àti wípé bó tiẹ̀ wàá dé dúró báyìí èmi sì tán mo fi gbogbo ọwọ́ mo fi gbogbo ara sí inú mi dùn sí i àmọ́ kí ló dé tó jẹ́ pé ńgbà tẹ́yìn ń wá ẹ̀yìn mọ́mọ́ yín lọ́wọ́ irú ọmọ tó bá jẹ́ pé ẹ mú wá lónìí èmi ò mọ̀ bí n ó ṣe ṣe èmi ò tí ì fojú kan ọmọ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láti gbà tẹ́yìn tí ń sọ yìí. ìyá wa tí ìgbín bá fà ìkara wọn á tẹ̀lé orí lówó ọmọ mi ọmọ sánsán bíi owó orí lówó rè èmi àti ẹ̀ lájìjọ wà. orí lówó ọmọ mi kan ṣoṣo tí mò ń sọ náà rè. olóyè nìyẹn. gẹ́gẹ́ ìdọ̀bálẹ̀ dáadáa kó káwọn àná. ẹ mọ̀ lọ́wọ́ ọbẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ lọ́wọ́ ọbẹ̀ tẹ́lẹ̀ n ò jìnnà sílẹ̀ náà múri bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mi ò mọ̀ pé olóyè ni. ìyá wa kì í ṣe olóyè ìdílé ọba ló ti wá ọba lọ́la lẹ̀ ń wò yẹn ká tó ṣẹ́jú pẹ́ńsìn wọ́n ti gbádélé lórí ẹnu kọ́ mọ yín dó lórí ni. bẹ́ẹ̀ ni bó bá wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá ti rí bí ó ṣe rí sùúrù làáfíì tó àbọ̀rọ̀ mi ò yé yín ní ìtẹ̀tì ẹ̀ tí mọ́ wọn olóyè lọ́wọ́ ṣe rí ẹnu oníkànlá àti gbọ́pọ̀n ẹ jẹ́ kémi ó lè jíṣẹ́ fún ọmọ tọ̀dọ̀ tèmi tí wọ́n bá wá wí èmi ò fìyín lábọ̀ ó ẹsẹ̀ rí àwọn àgbà ló pa lówe pé o lè tó bẹ́ẹ̀ kíjà sílé ńlé wọ́n ní kì í rẹ̀ kẹ́ẹ̀kan àjẹ́ pé ẹ̀ padà wá náà nígbà èmi bá jíṣẹ́ fún ọ pé tó olóyè ni ọkọ wọn o tí wọ́n bá sì ti jẹ́ mi níhò èmi ò fìyín lábọ̀. màá fẹ́ kẹfẹ́ lè ṣọwọ́ sí ìyàwó mi. orí lówó fi méjì sí àbí kókó mẹ́rin sí fi méjì sí kán lè mọ̀ pé ó pọ̀ nílẹ̀ ó gọbọ. bẹ́ẹ̀ ni ìyá mi. ìyá wa ṣe rí kékeré nílé yìí. ṣé ẹ dákun ṣe pépà rèé ni àbó. pépà kẹ owó òkè òkun ni owó òkè òkun lẹ ń wò yìí. owó òkè òkun rèé. gẹ́gẹ́ bí orí lówó ọmọ mi ṣe sọ dọ́là náà ń pè owó ilẹ̀ òkèèrè ni ṣé rí tẹ́ bá ṣẹ́ owó yìí lásán ẹ ti ra lẹ̀ o kémi kàn bá yín kọ́lé sórí ẹ̀ lókun kò ń ṣe owó kékeré. òkè òkun. ṣé rí wọ̀nba ilé ìdásán ẹ ti ra lẹ̀. ìyàwó ṣé wàá rí ìfẹ́ ìsọ̀ ìgbé wọn kì í parí lẹ́yìn ìlú àwa náà mọ̀ ṣùgbọ́n ohun tá a bá fọn fún èrè báyìí. ó ní fèrè máa ń fọ̀ jáde ṣé rí ní tí mo bá orí lówó ọmọ mi sọ òun ló gbọ́ òun dẹ̀ ló gbà ń tẹ́ ẹ bá bọ́mọ yín sọ ló máa gbọ́ ẹ fara nù wá ẹ jẹ́ kó lówó sọ̀rí olówó ẹ jẹ́ àmúyín kú òǹdí ẹ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ yìí ká gbé yín ga ẹ bá bàbá sọ ń tẹ́ ẹ bá ti bá sọ ó ti gbọ́ ó dẹ̀ ti gbà náà nìyẹn ẹ̀yin ẹ sọ fún mi pé ẹ̀yin ti gbọ́. èmi ò fi owó ìjíṣẹ́ fún mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní wọ́n mọ náà tì àdúrà yín ó gbà ó bẹ́ẹ̀ mi ò tiẹ̀ tí ìdókè òkun tí mi fọ́ owó òkè òkun yìí mo jíṣẹ́ kékeré wa lélẹ̀. ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀. o kúṣẹ́ lárí ọkọ mi wọ́n ìfọ́fọ́ náà tán. ìyẹn ọkọ mi mọ̀ lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ sọ fún mi oríire mọ̀ wọlé tọ̀ wá lónìí ayọ̀ mọ̀ ti dé ìbùkún ti dé rẹpẹtẹ. Elédùmarè ti gbọ́ sọ ọ̀sẹ̀ dànù ọtí rírú àrà bẹ́ẹ̀ rí kéyìn ó sì wà báyìí nínú ilé kó sì jókòó báyìí kélédùmarè ó sì fa màláíkà olóore aláàánú gẹ́lẹ́ ó yá ó sì ti wọnú ilé wa bá mi. mami ó bí ìdílé ní ibo lè ti rówó. yọ̀dà fún ọ wọn ló kọ́lé ó ralẹ̀ mọ̀ká. èmi máa ń sọ fún ọ pé gbogbo obìnrin tí ó bá ti lọ́kọ ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ rẹwà jù lọ tí ọkọ bá ti lè rẹwà ju obìnrin lọ
ọmọbìnrin yóò padà dà pàtì lọ́wọ́ ọkùnrin ìgbà tọkùnrin ò bá ìlówó tẹ́wà sí ń bẹ lára ní mọ̀ bá kàn yí o tó bá rí i pé ìyàwó òun rẹwà tóun tó bá yẹ ní pẹ́ẹ́lí kan ọmọ ó dà pàtì nù ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin ló bá rẹwà tí ọkọ ń wò ní ìṣẹ́jú tí ń wọ ẹ̀gbẹ́ rẹ̀ báyìí tó dàbí gbogbo yìnbó ọ̀dọ̀ wò mí dọdún alẹ́ ní ògbàdùn rẹ̀ ẹni mo ní ọ̀fẹ́ tó Ọlọ́run nífẹ̀ẹ́ ló kówó ìfún. orí lowó máa bìrùn yẹn ẹ wo màmí ẹgbà màmí ẹgbà. Ǹkẹ́ Àṣàkẹ́ ara tí mo sọ fún ọ rèé kí ni mo ṣèwọ ọmọ yìí kí ni sí ọ nígbà tá à ń ti wọ̀ṣọ ọ̀sẹ̀ kí láti gbà mo ti bí ọ kí n tó bí ọ rárá kéèyàn wá dé kéèyàn ti oríire wá kọ́ ọ tún ní rárá nígbà wo ni adáwọ̀ ìpadà kò sọ́dọ̀ lé kò sóúnjẹ lé o ìsàánú ni méje ń dá padà. Màmí irú ọkùnrin bẹ́ẹ̀ lóbìnrin fi fakọ́. Màmí nítorí owó ẹ̀dẹ̀ wò mí ṣùṣọ́ ní kí n lọ fẹ́ àárọ̀ kí n lọ fà bírùn ẹ wò èmi ti ní olólùfẹ́ ti tèmi mi ò dẹ̀ lè ti torí owó kí n ta ìfẹ́ mi o màmí mò ń sọ fún ẹgẹ́ dùn wọn padà fún wọn báyìí ẹ dùn wọn padà fún wọn. wọ́n dé ń dówó kan báyìí inú ìṣẹ́ kò sọ́bẹ̀ ńlé kò sí nǹkan kan owó tó tó wá tó yẹ tán ní ayọ̀ kan gan ó ní iye tí ó jẹ́ kò sí nǹkan kan lé. Màmí mo ń sọ fún yín o ọmọ ìyá yìí má jẹ́ ń dówó ìpadà. ẹ tètè dá padà fún mi màmí ẹ tètè dá padà ebi ò ṣe o mi ò ṣe. Elédùmarè má fi fún mi o. Dádì Rónkẹ́. sá mo ti gbọ́kọ̀ yín náà ló jẹ́ kí n tètè máa bọ̀ kí wájú ń ṣe ń sá. Rónkẹ́ etí ẹ mélòó. méjì ni sá. kí lèèyàn fi ń gbọ́. ọ̀rọ̀ ní sá. ǹjẹ́ o mọ bí mo ṣe jẹ́ sí ẹ. ṣe fẹ́ gbọ́n dádì mi ni. ó dá ẹ lójú. bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé èmi ni bàbá ẹ̀ ayé àdá ojú òní tiẹ̀ kí ló wá dé tí ò ń kọ̀rọ̀ sí màmá ẹ lẹ́nu àti èmi sọ fún mi lóòótọ́ o sọ lórí fóònù wípé arọ ni àmọ́ ó yẹ kó yé ẹ. dádì èmi ò tẹ́ mọ̀ pé nítorí ọ̀rọ̀ yẹn lẹ ṣe pè mí báwo lẹ ṣe máa wò ṣùṣù tẹ́ máa ní kírù mi yìí kó lọ fẹ́ àrọ ṣé mo ju abirùn ni dádì mi ò lè fẹ́ àrọ o. Rónkẹ́ gbálàyé mi dákun mo bẹ̀ ẹ́ ni ó yẹ káwa náà kúrò ní ìṣẹ́ yìí ìṣẹ́ táwa nú ẹ̀ ó ti sú wa a lówó inú òṣì la wà wo bàtà ṣé arúgbó aṣọ tó yẹ kí n máa wọ̀ rèé àbí kémi náà wà nú ọkọ̀ ọlọ́yẹ kí n máa wá mọ́tò yẹn pínpínpínpínpínpín kí n máa lọ káàkiri láti pàṣẹ àwa náà máa di olówó tí o bá lè fẹ́ ṣé ò ń gbọ́ mi tó bá dolówó o ti kàn mí náà nìyẹn èmi náà ti dolówó nìyẹn. dádì ṣe fẹ́ gbọ́ mi ò lè fẹ́ arọ ṣẹ́rí advice máa fún yín ṣe bẹ́yìn náà ní ọmọ obìnrin ẹ sọ fún Mọ́rẹ́ni kejì kóun náà lọ fẹ́ arọ náà ṣebí nítorí owó ni owó yẹn á lè kówó fún á dẹ̀ lè wá sọ́dọ̀ títí yín gbèmí ò lè fẹ́ arọ. Rónkẹ́ ṣé bí wọ́n lórí tó lòun fẹ́fẹ́. ẹ sà èmi ò ní lè fẹ́ arọ mi ò ní lè fẹ́ abirùn á dákẹ́ sọ fún ọmọ yín Mọ́rẹ́ni kejì kó lọ fẹ́ arọ. Rónkẹ́ sọ ti di báyìí wá wo ọmọkùnrin náà tó lábìrùn ìyàwó tí wọ́n fẹ́ fún báyìí ẹ̀ẹ̀mẹ́ta ló ti mú lọ sí Amẹ́ríkà wá wo ilé tó lọ kọ́ fún mighty building òun ló kọ́ fún ọ̀rá wà báyìí a sì múra à ń yí báyìí yí kitikiti ní òsì àtìṣẹ́ a sì ń bẹ lọ́hùn kó gbọ̀n dànù Elédùmarè kú ti gbọ̀n dànù ó ti gbàdúrà wa kì í ṣe pé kò gbà ṣèbí fúnra wa láti oore síta k'Elédùmarè mọ̀ já tó oore wa síta sọ̀rí báyìí ọ̀rá yé wa lóde ọwọ́ àjókòó ní ọwọ́ abẹ́ sí ní wẹ̀kún mu òní ìsọjọ́ ẹ̀kún ẹ̀ tí n bá tún gbọ́ ẹ̀kún kan lẹ́nu ẹ̀ wọ́n bínú sí ọ. ọwọ́ àjòkó ní ìsìn ìyàrí ẹ̀gẹ́ yìí yàrá èsì kìíní ẹ̀ bẹ́ẹ̀ ni mo fi ọmọ mo ti mọ̀ pé gbẹ̀yìn ọ̀rẹ́ nu ìgbẹ̀yìn ẹ̀ nu
èmi ò wá fẹ́ rí omi jẹ́ kan lójú ẹ̀ kọ́ wọlé nìsín fún mi kò wá lọ dáná fẹ́ mi èmi kọ́ wọ àmàlà kò fún náà wọ́n jókòó lẹ́yìn wọ́n jẹun èmi náà jẹun mi sọ lẹ́nu ọmọ. nígbà yọ̀ ní ọ̀nà wa wọ́ ṣoṣo tó mọ̀ pé òun ò ní gboyún ọ̀sìn gún ó wá doyún tó ọ̀pọ̀ ọ̀fẹ́ àwọn ọ̀rọ̀ kan fi sàlẹ̀. sọ ti dáná. bá a ṣe ń wá oore o bẹ́ẹ̀ lóde náà wá wá òǹwò. oníbàárà ajé oníbàárà ajé. Yé inú mi màámi yé inú mi inú mi o ọmọ mi ṣe mí lóore yàrá òkè gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ ó gbà fọ́lọ́run ni o. yá gbà fọlọ́ba alápàdúpẹ́ lọ́lọ́run o kì í ṣe pé ó ya wèrè láti máa sọ pé náà kẹ́kọ̀ọ́ ṣe tó bí ọlọ́mọ ń sáré kiri títì yìí jẹ́ ẹni tí bá ní kò wáá dùn ọ́ kó ní kí wọ́n ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ ń kó o bó ti ń rì gbogbo tó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣe òfò oúnjẹ kẹnu báyìí ẹkún lòún wà mú bíi gàrí. ewu mú mi mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run ọba ẹ má ké mọ́ bí ekílá tó ní dọ́là kò ní tó nǹkan tó ti bàjẹ́ kò ní kó tún dá láti ṣe mọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run lóòótọ́ ló dùn yín kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí tí ò ní kéjú báyìí lọ àmọ́ tẹ bá ké títí sìn tó dàrẹ́ sí yín lára báwo lè fẹ́ tọ́jú ọmọ ẹ jọ̀ọ́ torí ó ti Ọlọ́run adé ẹ̀wọ̀ ọmọ yẹn láwòye fún yín ẹ jọ̀ọ́ irú kan báyìí kò lè ní ṣẹlẹ̀ nídìílé yín mọ́. ẹ dákẹ́ tí ẹ dúró náà ẹ dúró ẹ sì pàdùpọ̀ kẹ́ bá ń bẹ Elédùmarè ẹ bá bí léèrè ẹ pé kí n bọ́ sí kí ni mo ṣe gan kí ni mo ṣe ìbọn ló dá mi tí o sì lè bá mi pẹ̀gúnlẹ̀ kí n tó bímọ mo jẹ kú mo jẹ já mo tún wá bẹyọ kan sọ ẹyọ kan tó bẹyọ kan lẹpọ lọ mi sọtọ sí mi kí bàbá náà wá fòsánà kó kú Ẹlẹ́dùmarè kí mo ṣe. ẹ̀yà ro nǹkan má fẹ́ kún ọ̀rẹ́ ilé mọ́. sọkọ kí. ṣé ìsòkò. kí gbà fọlọ́hún. ó jẹun láti jọ́ tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí ní ìsìn. ọmọ ló ń bẹ lè bọ́ láti wá ṣe sí. ọmọ ń bẹ lè. tẹ bá ń ké báyìí sí tẹ bá tún wà lórí ààrẹ ta ló fẹ́ bá yín tọ́jú ọmọ. so yẹ mi kó jẹ́ mi ní ó mọ̀ sọ pálápàá dúpẹ́ kí mo ṣe Ẹlẹ́dùmarè. èmi ò sunkún èmi ò sunkún. ìyá rẹ̀ wá kú sínú iṣẹ́ àtìyà yìí tán ó wá wò pé kí wà wá láwọn má jìyà. èmi ti kó ìtìjú tèmi ta ṣùgbọ́n mo lò wá fún mi ní wàhálà oníjọ́ tó ń bá tó ń bọ̀ ní pa mí. ọwọ́ wádìí fi fọ́ àsìkò ń jẹ ọmọ lẹ́nu mi wọ́n ti jẹ́ ìjìyà bẹ́ẹ̀ kábí ọwọ́ ọdí ọ̀run ṣébi ni mo sùn ṣé kò kú ló ṣe àtìyẹ ìjọ tó ṣe mo ṣe ń tì. ọba dání má gbàgbé ẹni dá mi lóhùn lásìkò tí ó yẹ mí ìrètí pípẹ́ ó lè ṣe é. mami ẹ tó ti mi bẹ́ẹ̀ mami mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò mọ ọkọ mami ẹ jọ ṣe é bẹ́ẹ̀ mi ò mami mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ tẹ́ mi ì mọ́ fún mami lórí jì mí mami. Let's go back. Ẹni pé ó pè. Kọ́lọ̀ ya.
Ayé sọ pé yọ̀yà. Ẹ bá mi. Kò lọ pẹ́. Mami má sọ bẹ́ẹ̀. Ẹ ti kọ́ gbọ́ o. Ẹ ti gbọ́ o. Mo gbà sọ́ba lọ́kọ̀. Mami ẹ sáré sí mi. Ọkùnrin fún mi. Ilé ìtàlẹ́kàlẹ́. Ọjọ́ ẹ máa wà máa lọ́kọ̀ mi. Wọ́n ní máa lọ́kọ̀ mi. Kẹ́jọ́ rẹ̀. Mami ẹ máa lọ́kọ̀ sí máa fẹ́. Mami ẹ sáré sí mi ọmọ ọmọ. Mami ẹ bá mi o. Mami Mami ló ń ṣe mọ́ mọ́ mọ́. Bàbá, ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ báwo ni Larry ṣe jẹ́ sí ní gbogbo? Larry, madam, kì í ṣe Larry lórúkọ ẹ̀. Ṣé róhùn tẹ́ ń wò ẹ̀? Òun ni àkọ́bí mi. Nígbà tí màá bí gbogbo nǹkan dí gágá, wọ́n rò pé bí a ti máa bí tán, àsìkò ẹ̀ àwọn kan máa bẹ̀rẹ̀ sí ń ṣí ọ̀nà máa ṣí gbogbo nǹkan tó ti di ọ̀nà àlà ni mo ṣe sọ ní ṣínà. Òun ni àkọ́bí mi. Bàbá wa bá mi bí ṣínà pé kí ló dé tó fi parọ́ fún mi. Parọ́ fún yín. Jáde ìpẹ̀lẹ́ káàbọ̀. Ṣé gan princess? Ṣé gan? Ó kọ́ àlejò mi. Jọ àbúrò mi, nǹkan tí mo wá rí ẹ fún, mo need help ẹ ni. Sórí ọmọ mi, òun ni ó need some little change. Ó fẹ́ fi execute one business. So mo wá ní ká wá báyìí pé kó jọ kó ràn wá lọ́wọ́. You understand? So that is why we are here. In 2 months, in fact, ó lè má tó bẹ́ẹ̀ gan. I'm a return ẹ̀ padà. Daddy, bí èlò lówó tá à ń sọ rẹ̀? 500,000. 500,000. Daddy, tó owó yẹn ò pọ̀ o, but tó pọ̀ díẹ̀ náà. Ṣé rí bí 2 weeks ago, ó ní mo ṣẹ̀ṣẹ̀ clear àwọn ọjà mi kan. Tó wá jẹ́ pé this time 2 weeks ago lẹ wá. In fact, ẹ bá rówó yẹn kó lọ. But nígbà tẹ́ sọ fún mi pé ń bọ̀, èmi rò pé bóyá bí 30 to 50,000 òun lẹ need. Ó ní mo ṣe ní kẹ́ máa bọ̀. Ẹ lè rówó yẹn báyìí nílé ṣáì má bínú. Princess, ọmọ ọkọ tí ó ṣẹlẹ̀ gangan, èmi tí mo dá oṣù méjì, òun ní pé èèyàn gbọ́dọ̀ máa fi gap lẹ̀ fún àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Kò ń ṣe pé oṣù méjì yẹn gangan ni owó yẹn máa ready láti dá padà. In fact, ó máa wà ready kó tó di ìgbà yẹn. You understand? And personally báyìí, tó bá ṣe ready, èmi ni máa kó wá fún ẹ, or I pay it into your account kó dẹ̀ confirm ẹ. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ìyá mi. Daddy, ẹ dẹ̀ mọ̀ mí dáadáa o. 500,000 is something I can give you. Tí kì í tiẹ̀ ṣe pé bóyá màá expect pé kẹ́ ẹ dá padà. But unfortunately time tẹ wá kò sí irú owó bẹ́ẹ̀ yẹn lé lọ́wọ́ mi ni ẹ má bínú sá. No, me bínú. What about about from this angle? Ṣé kò sí kan nú àwọn ọ̀rẹ́ àbí other people tó close mọ́ ẹ tó kọ́ lè sáré bá wa yá? Because ohun tó ń wò yìí, he needs the money urgently. And ló ṣe rí tí mo dìde tí mo tẹ̀lé wá. Please, mo bẹ̀ ni. Daddy, with the caliber of person that I am, ẹ dẹ̀ expect pé kí n máa ya owó kiri níta. Kò possible. Ẹ má bínú ẹjọ́. Ó wà náà káà náà máa yáwó pẹ̀lú. Tó rà pọ̀ pé owó yẹn fi ń ṣe òwò. Èèyàn dẹ̀ máa ń fi hàn mímọ̀ ṣọ̀rọ̀ ni. It's all right. Ẹ má bínú, ẹ jẹ́ kí n bá yín get something kẹ̀tẹ̀ fi gbé taxi ṣẹ́gun. Ẹ má bínú. It's all right. Ṣé gan. Princess. Òfin ṣe ọmọ bẹ́ẹ̀ kò ní owó yẹn ló fi sọ. Kí ni princess dẹ̀ kan tẹnu mọ́ tẹ? Princess, ta ni princess? Àdẹ̀dẹ̀ bí ẹ̀dẹ̀ ń háyà jẹ. Princess, ṣé princess ni ìyá yẹn 500,000 naira? Ẹ̀dẹ̀ sọ fún mi kí tápá máa débi kó jẹ́ 2 million naira ó máa kówó jáde. Ẹ wo nǹkan tó ń sọ lẹ́nu. Àmọ́ gbọ́ nǹkan tó ń fúnra ẹ̀ sọ. Ó ní 2 weeks ago lòun fi owó tó wà lọ́wọ́ òun lòun fi ṣe business. Kò ṣáà ní kó sílẹ̀ kó máa wò lójú.
àwọn máa ń turn over owó ni tó bá jẹ́ pé gbà tí profit business tó ṣe yẹn tó fẹ́ máa wọlé òun la débì ni I am sure you had ó lóun owó tóun lè fún mi conveniently tóun tiẹ̀ ní bojú wẹ̀yìn ni ó ń ṣe ọmọ bẹ́ẹ̀ sí mi. Daddy kí ni nǹkan tá a máa ṣe sórí ọ̀rọ̀ tó wà lẹ̀ because mo ní ìdòwú yẹn urgent. no just òun rò lọ́wọ́ òun náà mo rò ibi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀ ni màá padà lọ that is ọ̀dọ̀ ọ̀gá mi tọ̀dọ̀ tiẹ̀ yẹn kì í bà tí ni omi tí promise ẹ because ẹ̀yin ọmọ ọ̀sìn ọ̀rọ̀ tí yóò bá sọ òun lẹ́ máa dì mú ápùdẹ̀ dùn iṣẹ́ princess because. ní ìjọsìn tí mo wá báyìí ṣe ń gbọ́ máa tí mo ní pẹ̀lú àmì lọ́wọ́ pé mo fẹ́ lò fún nǹkan tó wà important. mo rántí 500,000 naira tí mo yá yín. 500,000 òun ni mo kó owó yẹn fún ẹ wá rí ìgbà tí mo kó owó yẹn fún ẹ rí i pé àti dá padà ó fẹ́ máa wọ́ díẹ̀ òun lọ́kọ́rọ́ ó tó di pé ẹni ẹ ṣe yọ̀ǹda owó yẹn ó bá bòmí lọ ni torí lẹ́yìn tí mo kó owó yẹn fún mi yẹn àwọn olè dá lọ́nà wọ́n á ṣe báṣábáṣá wọ́n ṣe léṣe gan kẹ́lẹ̀ mọ̀ pé ọmọ mi ni tòótọ́ tó bẹ́ẹ̀ ṣe wá ló parọ́ fún yín n kò fẹ́ fi taratara yé mi. ṣínà ó gbọ́ nǹkan tí bàbá sọ wọ́n ní pé àwọn olè kí wọ́n dá ẹ lọ́nà ṣé lóòótọ́ ni. bàbá kò ní lè sọ̀rọ̀ ṣé ẹ rí owó tí ẹ̀yin gbà lọ́wọ́ mi tí ẹ fún ṣínà orí èmi kìíní tó lọ sí lélẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ rí owó yẹn ló fi gba hòtẹ́ẹ̀lì tó lọ́ọ̀jì mi sí owó yẹn ló fi lọ gba mọ́tò ńlá tó fi rẹ́ǹtì mọ́tò ńlá tẹ́ bá rí mọ́tò tí ṣínà fi gbé níjọ́ yẹn oúnjẹ everything tá a jẹ owó yín yẹn owó tí mo fún yín yẹn òun ni ṣínà ló fún mi. ńgbà jáde tòótọ́ olùdarí lọ́nà irọ́ ni mo bá ìṣẹ́jú èmi náà ó sì pé ìjọ àkọ́kọ́ tí máa kọ́kọ́ fojú kan madam àtìgbà yẹn mo dé fún ìlọ pẹ̀lú wọn àmọ́ mi ò mọ bí mo sì lè sọ fún wọn nítorí ipò tán wà wọ́n wá dàbí ọgbọ́n wọ́n lọ wá orúkọ wọn látòrí Instagram wọ́n lọ hàdù wọn mo bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ máa máa post àwọn picture àìmọye ìgbà míì tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi tó wà òkè tán lówó gidi máa lọ yá sọ látọwọ́ wọn máa fi ya picture máa post ẹ̀ sí wọn kọ́ lè máa rí mi bí ẹni tí ó gbajúmọ̀ bí ẹni tó wà òkè tó lè súnmọ́ wọn láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tó tọ́ owó tí mo gbà lọ́wọ́ yín mo mú owó yẹn nínú ẹ̀ mo lọ rẹ́ǹtì mọ́tò mo dẹ̀ wá best hotel níjọ́ àkọ́kọ́ tí mo àkọ́kọ́ invite wọn ibẹ̀ ni mo gbé wọn lọ in fact mo ní kó má gbé mọ́tò wọn jáde mọ́tò tí mo lọ rẹ́ǹtì mo á fi gbé wọn láti ibi tí wọ́n wà àfijọ́ wà lóòótẹ́ mo fi drop wọn padà sílé àtìgbà yẹn mo ti gain heart wọn tó ti rò pé owó kan wà níbi kan tí mo ní níbi tí owó tí mo gbà lọ́wọ́ yẹn níbi tí mo ná sí nìyẹn mo lọ sọ ìjọ yẹn ni mo kọ́kọ́ pàdé wọn ṣìnà it's okay bàbá ẹ fi ṣínà sílẹ̀ ẹ kàn bá mi béèrè lọ́wọ́ pé ṣé ó nífẹ̀ẹ́ mi. ìfẹ́. bẹ́ẹ̀ni. madam ẹ ti jẹ́ ká lé ẹyọ rọ́rọ́ ká wá pa ọ̀rọ̀ sórí adìyẹ èyí tó ṣe ẹ jẹ́ kí n ṣe báwí ó ti dánú bí mi already ẹ jẹ́ kí n báwí ọ̀rọ̀ ìfẹ́ àbí ẹ jẹ́ ká ìgbín ẹ ti sẹ́gbẹ̀ ìwà tó wù díẹ̀ yìí sínú ọ̀yọ́ mi ó disappoint mi o ó ṣẹ mi ó dẹ̀ ṣẹ ẹlẹ́dàá mi níbo ni kí n ti bá ilé ìjà níbo mú kí n bá já. ẹ kàn bá mi béèrè lọ́wọ́ pé ṣé ó nífẹ̀ẹ́ mi. kí n béèrè lọ́wọ́ ń gbọ́ kò sí odò ẹ ṣáà gbọ́ nǹkan tó sọ kí ló ọ̀rọ̀ tí o tẹ̀ jáde lẹ́nu olúwẹ̀.
nífẹ̀ẹ́ wọn. Kò yẹ kó tún sọ yẹn síta. Wá kí ọkọ máa bẹ̀bẹ̀ ní ẹ̀ kó yẹ kó tún sọ yẹn. Wọ́n ń dán ẹ wò ní. Wọ́n tẹ̀ ní ara o kókó dáríjì ẹ o. Ṣínà, ṣé tí mo bá gbé anything kalẹ̀ fún kò fi búra? Pé ṣé lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ mi, ṣé wàá búra? Ẹ̀sùn, máa búra ẹ̀. Nítorí pé mo nífẹ̀ẹ́ yín gidi gan-an. Máa búra ẹ̀. Wàá búra fún mi. Ọ̀rẹ́ ẹ wo nígbà tó ṣe ti bọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ kan lọ àkọ́bí mi ní àní fojú sùn lọ. Bàbá mo fẹ́ béèrè kinní kan lọ́wọ́ yín. Ṣé ẹ lè yọ̀ǹda kí èmi àti Ṣínà ká máa fẹ́ra wa? Ẹ jẹ́ kí n bá wọn sọ. Wọ́n ní kí n bá wọn sọ, wọ́n ní ká máa fẹ́ra wọn pé àwọn ti yọ̀ǹda fáwọn méjèèjì. Ṣínà máa bọ̀. Bàbá, ẹ ṣe máa. tó bá wá rí bẹ́ẹ̀ láti èmi lọ, ṣé ẹ rí aṣọ tẹ́ wọ̀ sọ́rùn yìí? Ó ti di àkísà, ẹ̀ tó wọ̀ mọ́ látẹ̀lẹ̀. Àwọn aṣọ gidi, aṣọ olówó ńlá ẹni máa wọ̀, àdẹ̀jọ́ máa gbé ní ilé yìí. Ẹ ṣe gan. Bàbá, ẹ ṣàdúrà fún wa. Bàbá ẹ ṣàdúrà fún wa. Mo máa dúpẹ́ o, Ṣínà. Àṣé lóòótọ́ ni pé orúkọ á máa yé ọmọ. Àpèjá ṣe kí ni òun ló ń yẹ ènìyàn. Olúwa padà wá ṣínú ayọ̀ fún mi. Ẹ jẹ́ kí n ṣe àdúrà. Ẹ gbó tìgbó báyìí. Àmín. Ẹ finú ṣoyún, ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀. Àmín. Lágbára àwọn onílẹ̀, lágbára àwọn tó láyé. Ẹ pẹ́. Ọ̀gá mi. Bàbá.